ìwọ tó ìwà lọ́ndà tó yẹ kó ì máa lọ sí school kó máa lọ sí school no ọkùnrin lè máa lé káàkiri at your age 21 years òun tẹ̀lé ọkùnrin káàkiri tó fi ṣe oyún mẹ́jọ fún ẹ mẹ́jọ 21 tó bá yọ ọmọ mẹ́jọ kúrò nínú age kí ló kù sọnà kí ni nǹkan tí ó kù wò ó má jẹ́ kí ó ṣe oyún ìfún ẹ ó fẹ́ pa ìdànù kí ni problem ẹ náà gbogbo àwọn wàhálà dáradára ẹgbàá tìbí ti ṣe fún ọwọ́ ẹ náà bẹ́ẹ̀ náà ló ṣe wá the last time tó sọ fún mi kó fẹ́ gba competition mi sì jẹ́ sọ fún ẹ mo ti máa ń sọ fún ẹ tí máa gbé anything wá bẹ́ẹ̀ tó bá lè ṣe má máa ṣe é pè fún mi. Charlie sọ̀rọ̀. Ìgbà olówádé ni tí ò lè sọ̀rọ̀ nílé. Jókòó. Lẹ́fà. Ṣé kò sí? Wow. Actually, mi ò ní mọ̀tò láti sọ. Mo kàn ní kí n fẹ́ mi. Bí mo ṣe wà ní ti lóyún. Yes. Mo lè máa lọ bá àwọn dókítà tó ń gbẹ̀mí ní ìpìyà. Torí oyún tó wà náà lóyún fẹ́ta nínú ètò. O ṣe kí ni? Olóyún. God! Ṣé orí nǹkan tó ṣẹlẹ̀? Ṣé bó ṣe lóyún in fact wo o ti win heart mi o and nǹkan tí máa ṣe ni máa jẹ́ kí àkọ́kọ́ plan ẹ̀ bó ṣe máa lọ sí London máa ti lọ rí doctor tó ló fẹ́ rí London mo fẹ́ kó ti ṣe antenatal. Mímí of course. Ó gbọ́ nǹkan tí mo sọ ni mo ní mi máa jó nínú yìí. Wá ṣe what? Máa yọ máa lọ sí ọ̀dọ̀ doctor ẹ̀ máa lọ yọ oyún ẹ̀. Oh, they try. Possible. Possible. Look here. Ọmọ ọdún tí mo ti ń wá ọmọ ṣá. Ó wá pẹ̀lú ọ̀rọ̀ tí mo jáde ní. It's not possible. Kí ló ń sọ jáde yìí? Tí ọ̀rẹ́ mi pẹ̀lú àgbẹ̀ náà kí ló fẹ́ sọ? Orí ọmọ ló ń pọ̀ ọmọ wáyé. Tí ìyàwó lè bá bọ́ inú àdùn ni. Àwọn ọmọ bá ṣe máa ráp yẹn ọ̀. Ọmọ ọdún tí mo ti ń wọ́ ọmọ ni. Mo máa yọ. Má try. Mo máa yọ kò lè sí nǹkan kan tẹ́lẹ̀ kankan lè ṣe. Oh, try. Kílẹ̀ ń fà kílẹ̀ ń fà. Possible. My dear, how are you? Ṣé ìwọ bá sọ fún mi pé àwọn pípé yìí ní glamour? Wọ́n glamour wọn ní wọ́n ní story. Ìgbà ìgbàgbẹ́ ìtọ́jú. Ìgbọ́ ìyá, ṣé àwọn pípé yìí ní glamour? Ṣé nǹkan tí Bánjí ń fà ló ń bọ̀dá ló? Bánjí ti láì wọ́n máa hájú jù. Mo lọ sílẹ̀ bó ṣe máa hájú ti ẹ̀yìn ẹ̀ wọ́n máa hájú. Ṣé nǹkan tí wọ́n náà fẹ́ sọ ni? Màjá àwọn ọlọ́bọ̀ ṣe bó ṣe máa hájú. Glamour lọ ní wọ́n ní story ẹ̀wọ̀n ìjọba ló ní story. Òkèlè ṣé kí ló máa lè fún má ṣe gbé e. Ní dókítà báyìí ṣe sọ fún mi kó wá sọ́dọ̀ wọn kò fẹ́ wá ṣẹ́yún. Mo rí wọn kò délé sọ fún mi pé àwọn kọ́ làwọn fún ẹ lóhùn. Ta ló lóyún inú ẹ̀ tó wá di pé wọ́n ń kọyún sí ẹ lọ́wọ́ mi ṣé bí wọ́n ni mò ń bá wí. Wo o máa ń ṣẹlẹ̀ o tọ́ ni o o ní wúrà o mọ yìí wúrà o mọ ìyá tó ní ni o mọ mi kí ló wá ń bẹ̀rù fún tí ẹ dúró náà fẹ́ bí ẹ ní ìbéèrè kan ṣé ọ̀rẹ́ yẹn ṣó ti bímọ fọ́kọ ẹ̀ rárá o ló bá tán sórí ń sìn ìwọ ló lákùnrin yẹn lágàn ó máa kẹ́ wọn máa gẹ̀ wọn máa ra ródóródóródó báyìí. Màmí ṣé rí pé nǹkan tá à ń ṣe ń dáṣà ọkọ ọ̀rẹ́ mi. Kí ni fi ń ṣe mi ṣé fámìlì ẹ̀ ṣé ó bá wa tán ni àbí ló bàbá ẹ̀ ló ti fámìlì fámìlì náà bẹ́ẹ̀ ó ti fámìlì ọkọ ṣe fámìlì ẹ̀ ó ní láìpẹ́ láti live bọ́lá ṣe kọ́ náà ti kọ́ wípé o máa fẹ́ ọmọkùnrin yẹn ọkọ ẹ ní o ọkùnrin yẹn ọmọ sórí ọ̀rẹ́ yẹn ọkọ ṣáájú bẹ́ẹ̀ fẹ́ ni ọkọ tiẹ̀ nìyẹn ó dẹ̀ ti lóyún ó máa là lágàn nìyẹn.
Gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ máa bá yín fẹ́. Ibi tẹ́ bá tì mí sí báyìí máa lọ. Ibi ire dẹ̀ ni máa tiẹ̀ sí. Ó rí pé ọmọkùnrin yẹn dà pọ̀. Ọmọ tó ga bí pẹ́sì wọn ni. Lálàá reality ni dẹ́yìn rẹ̀ ilé ìdúpẹ́ ọ̀rẹ́ mi ni mo wà nílé ọ̀pẹ àjẹ́. Dúpẹ́ wá ń kẹ́ mi ní ìsọ̀rọ̀ ẹ̀wà. Gbogbo nǹkan tí mo fẹ́ báyìí ló bá mi fẹ́. Gbogbo nǹkan tí mo fẹ́ báyìí ló bá mi fẹ́. Máa mi lè sọ̀rọ̀ ẹ̀wà. Ìyá ọmọ mi àbí àwọn mi. Inú mi gbà rẹ̀ ọ̀rẹ́ kó wá lórí fọ́kàn kó tún máa máa gbélé pa èmi ní kọ́ lè ṣojú mi ní gbà. Ìyá mi àbíyá mi Júdà sọ fún mi pé mọ́ mi má bínú ọ̀dọ́ ẹ̀kọ́ ọmọ títí mi má lè lóyún ọ̀dọ́ mi. Mọ́mí, mo ti wà nígbà látàárọ̀, mo rí tẹkàn dá sọ̀rọ̀, mo wá wọ́n pé ṣé kò sí, ṣé wà ókè. Tí ó gbogbo nǹkan tí mo sọ látẹ̀kùn ló gbọ́ yẹn. Bẹ́ẹ̀ni. Orí kú lórí burúkú ni ọmọdé. Kó ṣe kókó lórí burúkú wájú mi jàre. Má bínú mà. Lọ́ba àwọn ẹbí ẹ̀. Ọ̀dẹ̀ owó ṣe rí. Mú mi. Kí ló fariwo? Èmi mọ nǹkan tí mo fẹ́ pe ọmọ ọ̀dọ́ yìí. Bóyá washman ni, bóyá gẹ̀ẹ́sì kí mi tiẹ̀ mọ orúkọ tí mo lè pe nuisance ẹ̀. Can you imagine? Mo wà níbí báyìí. Èmi ni Ọlọ́run ló gbé Ọlọ́run ṣeun pé kò sí jáàánú lè wà pé fámìlì wa tó èmi àti ààrẹ ló bá dẹ̀dì nítorí mo ní kó lọ bá mi fọ́ mọ́tò kò ní fẹ́ jáde. Ó fẹ́ lè kò sí níwájú mi. O ò tí ì mọ̀ ni, ó bàjẹ́. Wo mi, mo ti sọ fún ẹ mi ò fi ariwo kankan fún ẹ nínú ilé. Mi ì dẹ̀ fẹ́ fún wàhálà rárá. Torí ẹ̀ mo ṣe rọra ń pàmpà ẹ̀. Jọ nítorí Ọlọ́run. And again, jọ ṣọ́rọ̀ ọmọ inú ẹ̀ yẹn. Mo pé ló máa porí ọmọ tèmi wáyé. Mo tẹ̀ fẹ́ sàn kọ́kọ́ fún ẹ. Ọkọ wa ti fún mi lówó tí máa lọ fi rẹ̀ rọ ọmọ. So ni mo ní kí n wá sọ fún ẹ. Àmì yóò máa rí bẹ̀rù. Pàápàá tá a bá dé lálẹ́ gan-an, mo yọ̀ǹda fún ẹ. Ọ̀dọ̀ wa kọ́ ọdún máa sùn sí lálẹ́. Mo yọ̀ǹda. Bí ẹ mọ nǹkan tá a máa mú lọ, mo ń bọ̀. Fífẹ́ iṣẹ́ ọ̀rẹ́ mi ẹ̀ àdúró tí ẹ̀ o. Mo ṣẹ̀ṣẹ̀ gbà pé màmá mi rìn ẹsẹ̀ màmá mi gùn my mama leg long. Dúpẹ́ tí a máa lọ. Kí n máa sáré káàkiri inú ẹ̀rẹ́ ìdúgbò pé kò kàn ó parí rẹ̀ wá sákiri níbo ló fẹ́ gbà tí mi ò ní lé ẹnu àmì ìṣe mi wá gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ tó bí fún mi mo ti mú sọ́dọ̀ torí lẹ́yìn
àti wọ àtọwọ́ tó bí sí ilé ẹ̀ tẹ̀lé bàbá ẹ̀ láti ilé èyí tó wà ní.